gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àbí ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́ ń fi Nnamdi Kanu tẹ́ ẹ̀ fi ń wé Sunday Igboho, ìyàtọ̀ wà ń bẹ o, ìyàtọ̀ wà ń bẹ. Tí a bá gbàgbé, gbogbo wa la mọ ọ̀nà tí Nnamdi Kanu tó gbé tiẹ̀ gbà tí fi ń jà fáwọn ọ̀ràn ẹ̀. Gbogbo wa láti mọ ọ̀rọ̀ tí máa ń tẹnu ẹ̀ jáde nígbà tí bá ń sọ̀rọ̀ lórí ayélujára. Gbogbo la mọ̀. Tá a bá gbàgbé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní 2020 nípa EndSARS, gbogbo ara mọ̀ àti ọ̀rọ̀ tó sọ jáde lórí ayélujára nígbà tí ọ̀rọ̀ EndSARS yẹn bẹ̀rẹ̀. Gbogbo ara mọ̀ nǹkan tó sọ. Ó ń fi ẹnu kọ̀mọ́ǹdì àwọn èèyàn wípé ẹ jáde, ẹ bà ohun kan jẹ́. Ó yàtọ̀ bá rí gómìnà ẹ pa, ẹ bá rí Tinubu ẹ pa, BRT ẹ jóná, iléeṣẹ́ ìjọba ẹ jóná, ọlọ́pàá tẹ ẹ bá rí ẹ pa. Gbogbo ìyẹn pátá náà ni gbogbo wa rí. Àyàfi tí a fẹ́ ṣe àbòsí lókù. Àyàfi tí a fẹ́ ṣe kí ni, tá a fẹ́ ṣe àbòsí lókù. Òun là fi ń sọ fún yín pé ẹ má fi Nnamdi Kanu ẹ má fi wé Ìgbòho Òòṣà. Lóòótọ́ wọn lè máa jà fún self-determination o, àmọ́ ọ̀nà tó ní kálukú wọn gbé gbà ọ̀tọ̀ọ̀tọ̀ ni o, ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. Gbogbo nǹkan tá a kà kalẹ̀ lórí Nnamdi Kanu yìí, ìjẹ́ èyí gbóhùn kan báyìí nínú statement bàbá wa Sunday Igboho gbọ́ tó Igboho rí. Ìjẹ́ èyí rí gbogbo ọ̀rọ̀ tí Nnamdi Kanu sọ lórí ayélujára, lórí social handle ẹ̀, sẹ́yìn gbọ́ lẹ́nu bàbá wa Sunday Igboho rí tí wọ́n mú statement ẹ̀ jáde. Kódà ibi tí bàbá wa Ìgbòho Òòṣà tí àfi lè fi wọ́n wé Nnamdi Kanu wípé nígbà tí a ń ṣe rálì gangan, tá à ń ṣe rálì fún Yorùbá nation, ìjẹ́ ẹgbẹ́ lẹ́nu wọn wípé kí wọ́n pa àwọn ọlọ́pàá bí? Ìjẹ́ ẹgbẹ́ lẹ́nu wọn wípé kí wọ́n pa àwọn sójà bí? Ìjẹ́ ẹgbẹ́ lẹ́nu wọn wípé ẹ bà nǹkan jẹ́, ẹ bà ìjọba jẹ́? Ìjẹ́ ẹgbẹ́ lẹ́nu wọn bí? Kò sí nǹkan báwọn, kò sí irú nǹkan báwọn. Ìyàtọ̀ tó wà láàrin Ìgbòho Òòṣà àti Nnamdi Kanu nìyẹn. Ẹ má fi wéra wọn. Ẹ̀yin tẹ́ ẹ fi Nnamdi Kanu àti Ìgbòho Òòṣà tẹ́ ẹ fi wéra wọn, ẹ stop ẹ̀, ẹ stop ẹ̀. Lóòótọ́ àwọn méjèèjì wọ́n lè jẹ́ akíkanjú fúnra wọn, àkọ́, àmọ́ ọ̀nà tó ní kálukú ń gbà ó yàtọ̀ pọ́nbélé. Òun ni mo fi máa ń sọ wípé àwa ọmọ Yorùbá gangan ni ògo adúláwọ̀. Òun ni mo fi máa ń sọ wípé àwa Yorùbá la mú Nàìjíríà dání torí ọgbọ́n àti òye Elédùmarè tó fi jíǹkí wa. Òun ló fà á tá a fẹ́ ṣe nǹkan àmọ́ ń lo ọgbọ́n orí fi ṣe, àìfi agídí àfi ṣe. Torí tá tó lè ṣe nǹkan á ti kọ́kọ́ wò ó, ìjẹ́ nǹkan tí mo fẹ́ ṣe yìí lóòótọ́ mo ní ráìtì fún, àmọ́ ẹ jẹ́ kí n gbé ìgbà ọ̀nà tó tọ́ àti tó yẹ tí wọ́n fi ní fi kankan wọ́n mi lẹ́sẹ̀. Ọlá ìgbésẹ̀ peaceful ìgbésẹ̀ tí bàbá wa Ìgbòho Òòṣà gbé, òun ló fà á tí ìjọba Nàìjíríà ò fi rí ẹ̀sùn kankan kà sí wọn lẹ́sẹ̀. Ọdún
ara kan ìjọba Buhari o, inú ìjọba Buhari kò dúró torí pé òun náà mọ̀ pé ìjà òótọ́ ni wọ́n ń jà, wọn ò sì jà lọ́nà tí ó tọ́. bàbá Ìgbòho Òòṣà ọjà lọ́nà tí ó tọ́, ọ̀nà tó tọ́ làwọn gbà ló fi ń jà fún self determination. wọn ò ti sọ̀rọ̀ tí ọ̀dà àbí ọ̀rọ̀ pé ẹ lọ pa ẹni báyìí, ẹ pa ẹni báyìí, ẹ lè gbọ́ lẹ́nu bàbá Ìgbòho Òòṣà láéláé. wọn ò sọ nǹkan tó jọ bẹ́ẹ̀, a gbọ́ lẹ́nu wọn. òun ló wà tí ìjọba Nàìjíríà òfin rí ẹ̀sùn kan kà sí wọn lẹ́sẹ̀. àmọ́ ti Nnamdi Kanu gbogbo ara gbọ́ nígbà tí ń pariwo, ó lè jẹ́ pé bá ti tàwọn gbà bí wọ́n ti gbà wọn, bó ti ń pa àwọn ẹgbà ló fi sọ bẹ́ẹ̀. àmọ́ nígbà míì téèyàn bá ń jà fún ìran kan, èèyàn bọ́lọ̀ fi ọpọlọ dání. ṣé mo pé nǹkan yẹn mọ bínú, ṣé nǹkan yẹn mọ sọ sí social media tó ìjọba là ń sọ̀rọ̀ nípa wọn yìí, ìjọba amúnimóògùn. gbogbo ariwo tí Nnamdi Kanu tí wọ́n pa lórí social làwọn ìjọba yìí lò èké ìsí ẹ, àbí òun ni wọ́n lò èké ìsí Nnamdi Kanu wípé ó wà bí kan ń pariwo báwọn àwọn kan pé kí wọ́n pa wọn kan, kí wọ́n tún ilé ìjọba náà, kí wọ́n ṣe gbá, kí wọ́n ṣàwo. gbogbo ẹ̀sùn yẹn náà ni wọ́n kà sí lẹ́sẹ̀ tí wọ́n tó sọ pé àwọn ràn lọ fún life imprisonment. kí ló wá dé tẹ́ wọ́n á fi Nnamdi Kanu tẹ́ ẹ̀ fi ń wé Ìgbòho? ó yàtọ̀, ó yàtọ̀. wọ́n bẹ̀rẹ̀ ni ẹ má fi Nnamdi Kanu wé Ìgbòho Òòṣà. ọmọ Yorùbá làwa, káfẹ́ǹsì yẹn àmọ́ fi wisdom àti òye àti ọ̀rọ̀ àgbààgbà àìmọ̀ jàjà táwa bá ń jà. àwọn èjì àjàdíjú, àìjàdíjú. nígbà tí adébá fẹ́ gbà wọn wálẹ̀, tí bàbá Ìgbòho sáré pé wọ́n fẹ́ gbà àwọn ìran ẹ̀ lẹ̀, tó wá sọ pé kí wọ́n mọ̀ pa àwọn sọ́jà tó jẹ́ ìran ẹ̀, kó wá mọ̀ sọ pé kí wọ́n pa àwọn ọlọ́pàá. ṣé báwọn ẹ̀rọ ẹgbà kalẹ̀ nínú ẹrú Nàìjíríà tó wá dáa kó tún mọ̀ sọ pé kí wọ́n pa wọ́n? kò possible náà. òun ló fà tẹ́ ẹ̀ fi gbọ́ ohun statement yẹn lẹ́nu wọn, ẹ̀ ti lè gbọ́ láéláé. tó Ìgbòho Òòṣà kì í ṣe apààyàn, kì í ṣe apààyàn, ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn ní Ìgbòho Òòṣà. ẹ̀ lè gbọ́ lẹ́nu wọn pé kí wọ́n pààyàn láyé, ẹ̀ lè gbọ́ láyé. ẹ̀ lè gbọ́ lẹ́nu wọn. kí ló gbọ́ lẹ́nu wọn fún? kí ni gbogbo àwọn tí wọ́n ń jà fún iná sáwọn náà tó wọn lọ́gbọ́n pàdé ọmọ pa wọn níbí? láéláé kò possible. àmọ́ Nnamdi Kanu ẹ wo adúwo tó ń pa lórí social handle ẹ̀bí ní sọ̀rọ̀ gbà. bẹ́ẹ̀ bá yé ní ẹ pa, bẹ́ẹ̀ bá yé lè yẹ pa, kí ló dé? ọ̀nà ẹ̀kọ́ ni wọ́n ń gbà fi ń jàjà agbára fún ìran. gbogbo ẹ̀sùn yẹn ni wọ́n kà sí lẹ́sẹ̀, òun ni wọ́n fi rán lọ sí ẹ̀wọ̀n gbére. kí ló wá dé tẹ̀yìn kan wá ń sọ tẹ̀wọ̀n á fi Nnamdi Kanu fi wé Ìgbòho Òòṣà? ẹ má fi wé wọn o, ọ̀jọ̀ra wọn o, ọ̀tọ̀ọ̀tọ̀ ni o, ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. wọ́n tún wá ń pè nìkan ní wèrè olórin ṣáájú sẹ̀. ìwọ tún wá ń sọ̀rọ̀ pé Ìgbòho Òòṣà gba owó, wọ́n fi owó Nnamdi Kanu kò gbà á. bọ́lẹ̀ ń bẹ́ẹ̀ mọ́tò sọ wá dáadáa lẹ́nu mọ́. ibo ni wọ́n ti tí Ìgbòho Òòṣà gba owó? tí ó bá jáde pẹ̀lú evidence yẹn, Ògún ni ó pa ọ́. àní ẹ má bẹnu àtẹ́lu Ìgbòho Òòṣà. Ìgbòho Òòṣà kì í ṣe ànífín o. àdìlẹ gbàtẹ́nìkan pa ẹwọ́ mọ́ Ìgbòho Òòṣà tó òun ló mọ nǹkan tójú ẹ̀ rí nígbà tí ń jà fún Yorùbá. torí ìjà Yorùbá yìí náà ni wọ́n fi pa èméjì sínú ilé ẹ̀ o.
tó bá jẹ́ bó bá gbowó ni ìjẹ́wọ́ pààyàn méjì sínú ilé ẹ̀ tó bá jẹ́ bó bá gba owó ni ìjẹ́ àwọn battalion sọ́jà tí wọ́n bá ká wọn mọ́lé tí wọ́n wálé wọn ni tó bá jẹ́ pé ó bá gba owó ni nígbà tí wọ́n tì wọ́n mọ́lé nínú ọgbà ẹ̀wọ̀n Benin Republic ṣé wọ́n tì wọ́n mọ́bẹ̀ ni kí ló ń ṣe àwọn èèyàn kan tó yẹ pé wọ́n ò lè ronú kó tó sọ̀rọ̀ jáde náà wọ́n yọ olórin àbí kí ló ń pè ọ́ tó olórí bú ni tí ò bá tí ìyá wèrè tó kọrin ogo ò lè bú yọ ọ gbọ́dọ̀ ìyá wèrè náà kó o bú yàn kó o sọ̀rọ̀ sí yàn àmọ́ ibi tó o wọ̀ yìí bọ́lẹ̀ ń bẹ́ẹ̀ Ìgbòho Òòṣà kì í ṣe làrífin o má dùn sọ̀rọ̀ ọ̀bá mọ́ láyé ẹ̀ má dùn sọ̀rọ̀ ọ̀bá láyé ẹ̀ Ìgbòho Òòṣà gbowó ní Nnamdi Kanu gbowó ẹ̀ ti rí àní sọ fún yín pé ẹ má fi Nnamdi Kanu fi gbé Ìgbòho Òòṣà ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ Ìgbòho Òòṣà àwọn ń jà fún ìran Yorùbá pẹ̀lú ìfẹ́ ni wọn ò jà fún ẹ̀bá torí owó gbogbo alámọ̀wé ẹ̀ tí Ìgbòho Òòṣà jẹ́ olówó ni wọ́n ọlọ́lá ni wọ́n gbogbo pẹ̀lú gbogbo bí Ọlọ́run ti dá wọn lọ́lá tó nígbà tí wọ́n fẹ́ jà fún ìran Yorùbá wọ́n sọ ogun ẹ̀ kalẹ̀ ní wọ́n sọ ogun ẹ̀ kalẹ̀ ìwọ wá sọ pé wọ́n gbowó lọ́wọ́ ìjọba ibo ló ti rí ẹ̀rí yẹn àníṣe tí ó bá mú ẹ̀rí yẹn jáde àbí tó o padà lọ ṣe fídíò pé ẹnu ló gbé o ò ní ẹ̀rí lọ́wọ́ o kó o tó sọ̀rọ̀ tó sọ yẹn òkun náà máa pa ọ́ òwe lólórin játijàti kí ló dé kí ló ṣẹlẹ̀ gan-an àzọ́kọ̀ mọ́ sọ̀rọ̀ Nnamdi Kanu o ní ẹ̀tọ́ láì sọ̀rọ̀ bí Nnamdi Kanu àzọ́kọ̀ mọ́ sọ̀rọ̀ Nnamdi Kanu torí bí wọ́n ṣe rán sẹ́wọ̀n gbére yẹn àzọ́kọ̀ mọ́ sọ̀rọ̀ nípa ẹ̀ àmọ́ tó wá fẹ́ sọ̀rọ̀ nípa Nnamdi Kanu sọ̀rọ̀ nípa Nnamdi Kanu má fi ọ̀rọ̀ Nnamdi Kanu fi kó Ìgbòho Òòṣà lọ́rùn àwọn ọ̀fẹ́ ọ̀rọ̀ sọ̀rọ̀ Nnamdi Kanu bí o sì yí gbà bí o sì yẹ kó bí o sì rò lọ́kàn rẹ̀ pé ó yẹ kó rí pẹ̀lú ìdáwọ́ tí wọ́n fún un sọ nípa ẹ̀ àmọ́ pé kó wá máa sọ Nnamdi Kanu kó tó máa mú ti Ìgbòho Òòṣà wọ́ ayé làwọn ọ̀fọwọ́ sí owó bàtà fi jáde tàbí wá clear fẹ́yìn ọmọ àlè tẹ́ẹ̀lé ronú yín tẹ́ẹ̀ fi Nnamdi Kanu fi wí Ìgbòho Òòṣà tàbí wá sọ fún yín pé ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ Ìgbòho Òòṣà àti Nnamdi Kanu they are not the same lóòótọ́ wọn lè jẹ́ èèyàn bíi ẹlẹ́rara àmọ́ ọ̀nà tó ní kálukú wọn ń gbà fún jáfù self determination ọ̀tọ̀ọ̀tọ̀ ni o ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó yàtọ̀ o ẹ mọ̀ dàpọ̀ o ó yàtọ̀ o ọ̀nà tí Nnamdi Kanu gbà ọ̀nà tó ń gbà tí ń jà fún Biafra pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó sọ ọ̀nà yẹn níjọba gbà tí wọ́n fi mú ọ̀kan Ìgbòho Òòṣà ó wá láti mọ̀ pé nígbà tí Ìgbòho Òòṣà náà táwọn náà ń jáde táwọn náà ń ṣe álíkàkiri ilẹ̀ Yorùbá àgbọ́bi tí wọ́n ti sọ̀rọ̀ fàǹsá àbí wọ́n ti sọ̀rọ̀ tí ò dá lẹ́nu sí ìjọba Nàìjíríà àgbọ́rí wọ́n lè máa bú o àwọn ọlọ́gbọ́n ẹ pa ọlọ́pàá ẹ pa sọ́jà ẹ dólé kò sẹ́nìbọ̀ tó gbóhùn kan bà lẹ́nu Ìgbòho Òòṣà rí o kò sẹ́nìbọ̀ tó gbóhùn statement yẹn rí àgbórí ló fà á nígbà tá à ń ṣe rally I say with my job minority I say pẹ̀lú minority peaceful protest la ṣe àbí ẹ̀rí báwọn yẹn ti gbọ́ tó ìtẹ̀lé Ìgbòho Òòṣà lẹ́yìn tó nígbà tí wọ́n jáde lọ́sọ̀gbọ̀ ẹ̀rọ báwọn yẹn ti tẹ̀lé wọn wọ́n tẹ̀lé wọn wọ́n ṣe gbogbo ẹ̀ títí nígbà tí everybody lọ lé wọn àmọ́ gbóhùn kan àmọ́ gbọ́ pé wọ́n sunlé náà àmọ́ gbọ́ pé wọ́n sun mọ́tò náà àmọ́ gbọ́ wọ́n àtàkẹ́ ẹnìkankan àmọ́ gbọ́ wọ́n àtàkẹ́ sọ́jà àgbọ̀ gbọ́ wọ́n àtàkẹ́ ọlọ́pàá ọ̀nà tí Ìgbòho Òòṣà tí wọ́n gbà fi jà fún
ìran Yorùbá nìyẹn tí wọ́n fi jẹ bí ìjọba, wọn ò sì lè jẹ bí ìjọba láéláé. ọ̀nà tó fi láàlẹ̀ tá a lè gbà fún self determination òun làwọn tọ̀, nígbà tó pé àwọn náà wọ́n tẹ̀lé ọ̀rọ̀ àgbà. àmọ́ Nnamdi Kanu tiẹ̀ ọ̀tẹ̀lé ọ̀rọ̀ àgbà tinú ẹ̀ ní í ṣe ni páńpẹ́ yẹn fi mú òun tí wọ́n fi rán lọ ẹ̀wọ̀n gbére. ẹ mọ́ dàpọ̀ ọ̀rọ̀ tó lọ́wọ́ ẹ mọ́ dàpọ̀. gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ sọ̀rọ̀ nípa Nnamdi Kanu àti Ìgbòho Òòṣà, ìbádàkẹ́ ronú dáadáa kẹ́ tó sọ̀rọ̀ síta. ìbádàkẹ́ sí kíni kẹ́ ẹ ronú tẹ́ ẹ fẹ́ sọ kẹ́ ẹ tó bọ́ síta wá sọ̀rọ̀. bí bẹ́ẹ̀ kọ́ ẹ má bẹnu àtẹ́lù Ìgbòho Òòṣà o, ẹ má bẹnu àtẹ́lù Ìgbòho Òòṣà o. bàbá Tinubu ìpàtẹ́ ẹ pa ọ̀pẹ yìí, ẹ má pa ọmọ awo, ẹ èdè bá fún Ìgbòho Òòṣà ní freedom ẹ o. gẹ́gẹ́ bí ariwo táwọn ọba wa pa fún yín, Ìgbòho Òòṣà kì í ṣe ọ̀daràn. gẹ́gẹ́ bí àlàyé tá a ṣe kalẹ̀ ní ìsìn, wọn kì í ṣe ọ̀daràn. ẹ bá wa fún wọn ní freedom wọn, ẹ sì bá wa gbé ẹsẹ̀ kúò àbí ọwọ́ kúò lórí gbogbo àkáǹtì wọn tí ìjọba Buhari tó tì. bàbá Tinubu ìpàtẹ́ pa ọ̀gbẹ̀rì àdúrà ìpìtì ẹ̀ fún yín, ẹ má pa ọmọ awo bẹ́ẹ̀. Ìgbòho Òòṣà ọmọ yín ni o, ọmọ Yorùbá ni o, ọmọ Yorùbá ni o, ọmọ yín ni o. ẹ̀yin náà sì mọ̀ pé Ìgbòho Òòṣà kì í ṣe ọ̀daràn o, wọn kì í ṣe apààyàn o. ìjà tó ń jà fún ìran Yorùbá ọ̀nà tó tọ́ ni wọ́n ń gbà tó fi ń jà fún o. ìjọba Buhari kan lápààyàn o, tó gbé wa láfẹjá wa gbọ́ o láti fẹjọ́ wa rí o. ìjọba Buhari gẹ́gẹ́ ni wọ́n lọ pa èèyàn méjì sínú ilé wọn o. èèyàn méjì ni wọ́n pa sínú ilé wọn. Buhari gangan ni ọ̀daràn, Ìgbòho Òòṣà kì í ṣe ọ̀daràn. fún ìdí èyí ẹ tètè bá wa tú okùn lọ́rùn wọn, ẹ bá wa fìyì wọn kí wọ́n padà sílé. gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé ètò ààbò ó mẹ́rẹ̀ ilẹ̀ Yorùbá, ètò ààbò ó mẹ́rẹ̀ nílẹ̀ Káàárọ̀-o-ò-jíire. ariwo ètò ààbò náà sì wà ní ariwo táwọn náà ń pa. ẹni tá a mọ̀ pé ó kájú ẹ̀ ó lè ṣe é, òun náà ní Ìgbòho Òòṣà. ẹ èdè bá wa fa ètò ààbò, ẹ bá wa fà lé wọn lọ́wọ́. lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá yọ wanted kó lórí ọkọ̀ wọn tán, tẹ́ ẹ ti gbé ẹsẹ̀ ké lórí àkáǹtì wọn, ẹ bá wa gbé ètò ààbò, ẹ bá wa gbé lé wọn lọ́wọ́. ẹni tó ṣe náà là ń gbé fún. bàbá Tinubu ẹni tó ṣe náà là ń gbé fún. ẹ tètè ẹ má wà bias. gbogbo ọ̀rọ̀ táwọn lọ́balọ́ba sọ fún yín ẹ gbọ́, àti èyí táwọn ọmọ yín náà sọ fún yín ẹ gbọ́. bàbá Tinubu ẹ gbọ́, ẹ bá free Ìgbòho Òòṣà, ẹ bá free ní wọn. we want freedom for Ìgbòho Òòṣà, torí wọn kì í ṣe ọ̀daràn. Ìgbòho Òòṣà is not a criminal. ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn ní Ìgbòho Òòṣà. ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn òun ní Ìgbòho Òòṣà. wọ́n láti mọ iṣẹ́ takuntakun tí wọ́n ṣe, a ti mọ ipa tí wọ́n kó. nígbà tó ti ń kó ipa yìí, mo lérò pé a gbọ́ níbi tí Ìgbòho Òòṣà ti sọ pé ẹ pààyàn rí, a gbọ́ bí tí Ìgbòho Òòṣà ti sọ pé ẹ gba ọlọ́pàá yìí, a gbọ́ rí. a gbọ́ níbi tí Ìgbòho Òòṣà ti sọ pé ẹ pa sọ́jà yìí, kò sẹ́ tó gbọ́ rí. ó dà gan wọ́n sọ pé wọ́n tún máa ń dáàbò bò wọ́n ní ọlọ́pàá ọmọ ìyá wọn ni ẹ má fọwọ́ kàn wọ́n, àbúrò dáàbò bò wọ́n nítorí ìyá táwọn ń jáde náà ọkàn wọn. sọ́jà ọmọ ìyá wọn ni wá, ẹ má fọwọ́ kàn wọ́n. ìyá táwọn ń já yìí ọkàn àwọn náà. pẹ̀lú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí Ìgbòho Òòṣà ti máa ń sọ nìyẹn nígbà tá à ń ṣe rálì káàkiri ilẹ̀ Yorùbá. bí Ìgbòho Òòṣà ti máa ń sọ nìyẹn o.
òun la fi sọ pé Ìgbòho ṣá is not a criminal. Please, we want in freedom. Ẹ bá wa yọ wanted kó lórí wọn, ẹ sì bá wa gbé ẹsẹ̀ kó lórí àkáǹtì wọn. Ìjẹ̀bú ti jẹ́ ìjọ náà kò ní jù báyìí lọ. Mo kí gbogbo ẹni tí ń wò mí. Mo kí yín o, ojú tẹ̀ fi ojú náà ní fọ́ o. Bẹ́ẹ̀ sì ní tẹ̀ fi ń gbọ́ mi. Etí náà ò ní di. Ọwọ́ tí ẹ̀rí bá mi pé ètò yìí tó fi lọ dáadáa, ẹ̀ ní fọwọ́ náà gbọ́mọ sí wọn láti Èdùmàrè. Ẹ tì mọ́ gbàgbé láti bá mi pín ètò yìí kó lọ dáadáa. Ẹ bá mi subscribe tó YouTube channel mi, Ibíyẹmí TV show, òun ló kọ YouTube channel mi. Ṣé ẹ ti gbọ́? Ẹ ṣé gan ni. Yóò tùbà, yóò tùṣẹ́ fún wa láṣẹ Èdùmàrè.